Ẹ káàbọ̀ padà ètò ojúrí ohun tẹ̀ wájú àkáàlẹ̀ ohun arákùnrin yìí òun lẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán gẹ́gẹ́ bó ṣe bá wa sọ̀rọ̀ láti ìlú Abẹ́òkúta pọ̀npọ́nrán tí àwọn òbí rẹ̀ káà jùlọ ìyá tó ní. Mo dẹ̀ bí léèrè nígbà tí wọ́n bá wa sọ̀rọ̀ pé ẹ dókítà ẹ dákun ìgbà tí ẹ wá sọ̀rọ̀ kalẹ̀ yìí ipa àwo gangan ó ní bàbá yín ni wọ́n kó lórí àbí ẹ̀ ní bàbá mọ́ ni. Ìtàkùnrin ìbá mi sọ ní pé bàbá ní pé ohun tí ìyá rẹ̀ bá ti sọ òun náà lèmi náà ni mo sọ. Ẹ jẹ́ wọ́n á bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Reverend Adéoyè ọ̀rọ̀ rẹ o ta ni ká bú ta ni ká yìn lórí ọ̀rọ̀ yìí. Ẹ ṣeun olóòtú àìrìnjìnà láìrábùkẹ́ ọ̀kẹ́rẹ́ béèyàn bá rìn jìnnà yóò rí àwọn ibi tí wọ́n ti ń fi odó ìbílẹ̀ tó fi ń jẹ yín kábíyèsí. lọ́pọ̀lọpọ̀ ìgbà tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé kìí sí pé nígbà tí ènìyàn bá gbéyàwó sílé tí ó sì bímọ nígbà táwọn ọmọ yẹn bá dàgbà lọ́jọ́ ọkùnrin tó jẹ́ obìnrin bí ènìyàn bá mọ ọ̀nà láti tọ́ àwọn ọmọ yẹn láti lè ní aya rere àti ọkọ rere irú òbí bẹ́ẹ̀ gan ìdílé wọn ò tí ì dáa tó. nítorí pé nígbà tí ọmọbìnrin bá wà nílé ọkọ tọkàn rẹ̀ ò bá balẹ̀ tí èyí ọkùnrin tó fẹ́ yàwó tí ọkàn rẹ̀ ò balẹ̀ ọ̀dọ̀ wa náà wọ́n ṣe kí ni wọ́n tún padà bọ̀. arákùnrin yìí ó ṣe láàánú nítorí pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ kalẹ̀ mo rí i pé bàbá arákùnrin yìí gan-an ó wà nínú òde o. ó wà nínú òde. nítorí pé bí bíbélì ṣe wí gan àti bí àṣà ṣe gbé kalẹ̀ pé ọkọ ló lórí aya. kò tiẹ̀ fẹ́ sí. tọ́ba ti ń di wípé àwọn bàbá wa wípé kò lè burúburú. kí àwọn sọ pé ó dọ́wọ́ ọmọ lọ́rùn. tọ́ba ti ń di wípé ọ̀rọ̀ tó ṣe pàtàkì tó bá yẹn ni wọ́n á sọ fún ọmọ rẹ̀ pé tíyá rẹ̀ bá sọ. ìdílé làbẹ́gẹ́ o. òun làbẹ́gẹ́ nǹkan mẹ́mẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wa mẹ́. ṣùgbọ́n arákùnrin yìí kó mọ̀ wulẹ̀ dára rẹ̀ láàmú púpọ̀ jù nítorí pé nínú òfin orílẹ̀-èdè bí wọ́n bá ti pé ọmọ ọdún 18 òfin jẹ́ ó yé wa wípé ó ní orí ọ̀fẹ́ láti lè dá ronú tó dáa fúnra rẹ̀. gẹ́gẹ́ bí ó sọ pé òun ti ìránṣẹ́ Ọlọ́run òun ti gbàdúrà ìránṣẹ́ Ọlọ́run ṣọ́ọ̀ṣì tóun náà lọ sí ti gbàdúrà. pé ọ̀nà ni. ó tó lọ láti ṣe ni pé ohun àkọ́kọ́ ni pé kó lọ bá màmá rẹ̀ kó béèrè lọ́wọ́ ìyá rẹ̀ wípé ilé babaláwo náà ti sọ fún ni àbí ọ̀dọ̀ ìwòlíì kan pásítọ̀ kan lọ́lọ́ kọjá káwọn ọjọ́ débẹ̀. ẹlẹ́ẹ̀kejì bí ìyá yẹn ọ̀bá wá rí ọ̀rọ̀ sọ kó béèrè lọ́wọ́ ìyá yẹn wípé kí ló fẹ́. torí pé gbàmí wá sọ pé kí ló fẹ́ kí ni ìyá yẹn fẹ́. gbàmí mọ̀ sí pé àwọn obìnrin míì ìwé ìfẹ́ kọ́ ọmọ wọn kó níyàwó tó pé wọ́n gbàgbọ́ wípé nígbà tọmọ yẹn ti lówó lọ́wọ́ tó bá ti lọ fẹ́ yàwó kò ní tọ́jú àwọn mọ́ níbi tí wọn ò lóye mọ́ nìyẹn. so kó béèrè pé kí ni wọ́n fẹ́. ẹlẹ́kẹta wá ní pé nígbà tí òun gẹ́gẹ́ fún ara rẹ̀ tó ti gbàdúrà tó sì ti bàlágà tó yàwó fẹ́ kó gbìyànjú láti rí pé àwọn àbúrò bàbá tàbábúrò ìyá kó fi tó wọn létí gbogbo ìdílé ò lè sùn kí wọ́n kọrí síbi kan náà. tọ́ba wa ti wá rí i pé tó ti gbé àwọn ìgbésẹ̀ yẹn tó sì ti yege ńbẹ̀ bí ìyá yẹn bá tún kọ̀ jálẹ̀ kọ́ lọ fẹ́ yàwó tí ó fẹ́ o. nítorí pé ìyá tiẹ̀ ti fẹ́ bàbá rẹ̀ lọ́jọ́ wo bí. àmọ́ nínú àwọn ìwé méjèèjì tá à ń lò láti fi jọ́sìn wọ́n ní pé bọ̀wọ̀ fún òbí rẹ kí ọjọ́ rẹ kó lè bá a pẹ́ lórílẹ̀. bí arákùnrin yìí bá wá tẹ̀síwájú tó lòdì tó tako ohun kan tí ìyá rẹ̀ ń ṣe tí kì í ṣe pé ó lòdì sí tọlọ́run. òun náà la fi ń sọ pé bàtà wa fẹ́ ka ọ̀rọ̀ Ọlọ́run ẹ jẹ́ àkàdélẹ̀ kákan mọ́ múbi tí ó wù wá ń bẹ̀. ó wù wá ń bẹ̀ ká kà á délẹ̀ níbi tọ́lọ́run ń sọ gan ọ̀rọ̀ tí Ọlọ́run ń sọ kó lè yé wa. Ọlọ́run ò ní ká gbọ́ràn sí òbí wa lẹ́nu lọ́nà tí ó gbà bá yé wa jẹ́. Ọlọ́run ò sì ní ká gbọ́ràn sí òbí bú lẹ́nu. rárá àwọn òbí tí wọ́n wà ní lánàá tiẹ̀ tí wọ́n sì fẹ́ tiẹ̀ bóbi mi bá dé kí n wá lọ darapọ̀ mẹ́gbẹ́ oṣooṣù sí wa tẹ̀lé lọ ni. rárá nítorí wípé gbogbo nǹkan tọ́lọ́run bá fún wa òun láàjìyìn rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ọmọ tó fi fún wa á padà lọ jíyìn bá a ṣe lu ìgbé ayé ọmọ rẹ̀ bí ọmọ bá sì wá dàgbà tó tójú bọ́ tó lè sọ̀rọ̀ tó lóye tọ́lọ́run sì ti fún lóye ìgbà tí a bí ọmọ ìkẹsí àwọn òbí ẹ̀ ló fòye sínú ọpọlọ rẹ̀ Ọlọ́run ló fún ní òye náà òun náà gbọ́dọ̀ wá lè lu òye tí Ọlọ́run fún nígbà tó bá ti gbé ìgbésẹ̀ láti gbọ́ràn sáwọn òbí rẹ̀ lẹ́nu bí Ọlọ́run sọ pé kó gbọ́ràn ṣùgbọ́n nígbà tó bá ti gbé ìgbésẹ̀ yẹn tí ìyá yẹn wàá fẹ́ fi àyè lẹ̀ fún Ọlọ́run tó dá ìyá yẹn gan kí ọmọ yẹn tó pé ó ti gbàdúrà ta ló sì gbàdúrà sí ìbọ́lọ́run ni kì í ṣe èṣù. ó tún lọ bá pásítọ̀ ta ni pásítọ̀ gbàdúrà sí Ọlọ́run ni pásítọ̀ sì wí pé Ọlọ́run pé ìyàwó rẹ̀ ni Ọlọ́run kò gbọ́dọ̀ sí lẹ́nu.
ẹ ṣeun Reverend Adéoyè, mo fi owó àtọmọ mo fi dín lẹ́nu. Ẹ jẹ́ n padà sí ọ̀dọ̀ wòlíì Adébáyọ̀ Ayọ̀bámi. Ìmọ̀ là lé ọmọ lọ́wọ́ nílẹ̀ Yorùbá pé dandan ẹni báyìí òun lọ gbọ́dọ̀ fẹ́, ẹni báyìí òun lọ gbọ́dọ̀ ṣe nǹkan kan fún, ẹ̀yà báyìí òun lọ gbọ́dọ̀ fẹ́, má mọ ọmọ kúkú wá bá mi o, ọmọ gbogbo ni mo fẹ́ o, má mú ọmọ tó pọ́n wá fún mi o, ọmọ dúdú lọ gbọ́dọ̀ fẹ́, orí bẹ́mi náà ṣe rí rùmúrùmú, ọmọ rùmúrùmú ni kó mú wálé. Ẹ dákun, ìmọ̀ là lé ọmọ lọ́wọ́ ńlẹ̀ Yorùbá pé ẹni báyìí ló gbọ́dọ̀ fẹ́ ìyàwó rẹ̀ yẹn kọ́ sí. Ẹ ṣe olóòtú. Àti pé só bójú mu nílẹ̀ Yorùbá. Ohun àkọ́kọ́ ni pé kò bójú mu. Ó lòdì sí ìlànà Ọlọ́run. Ó lòdì sí ìlànà orílẹ̀-èdè. Ó tún lòdì sí ẹ̀tọ́ ọmọnìyàn. Kábíyèsí, mẹ́tẹ̀ẹ̀ta yẹn ó ṣe pàtàkì ó sì ṣe kókó. Ṣé rí láyé àtijọ́ wọ́n ń ṣe irú ẹ̀, ṣùgbọ́n kò ṣeé ṣe mọ́ nísìn torí ojú ti là. Nígbà tí ojú dúdú tó ojú wà lójúgun, wọ́n lè sọ pé ọmọ ọ̀rẹ́ mi ni kò fẹ́. Wọ́n fi dọ̀rẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń fọ ọmọ dọ̀rẹ́ ńgbà yẹn. Ìgbà yẹn torí pé nǹkan ò tí ì rí báyìí, ojú ò tí ì là, wọ́n gbà pé ntí bàbá mi ní kí n ṣe màá ṣe é, ntí ìyá mi ní kí n ṣe màá ṣe é. Ṣùgbọ́n ní àkókò tá a wà gangan, èèyàn ò gbọ́dọ̀ yàn lé ọmọ lọ́wọ́ pé ọkọ tó gbọ́dọ̀ fẹ́rẹ̀ tàbí irú ìyàwó tó gbọ́dọ̀ fẹ́rẹ̀ tàbí irú ẹ̀yà tó ṣẹ́rí gbogbo wa lágbàáyé ìkankan náà ni wa. Ẹ̀jẹ̀ tí ń bẹ lára aláwọ̀ dúdú ló wà lára aláwọ̀ funfun. Ẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹni tó ga ló wà lára ẹni tó kúrú. Ìjẹ́ ìmọ̀ wípé ó ṣeé ṣe ń gbà mìíràn téèyàn bá fẹ́ tẹ́ bá ní ẹni tí tó ṣe pẹ́lẹ́ńgẹ́ ni kó mú wá, ó lè délé ọkọ tẹ́ kó lára. Bẹ́ẹ̀ni. Ìgbà mìíràn tó bá dẹ̀ ṣe pé ẹni tó sanra ni, ó lè délé ọkọ tẹ́ kó fọ́n. Kò sí tọ́lọ́hun lè ṣe. Ṣé rí ìgbéyàwó ìdásílẹ̀ Ọlọ́run ni? Ètò Ọlọ́run ni. Ètò Ọlọ́run ni. Iṣẹ́ àkọ́kọ́, ilé iṣẹ́ àkọ́kọ́ tọ́lọ́run kọ́ dálẹ̀ ni ìgbéyàwó jẹ́. Bí ẹnikẹ́ni ó bá dẹ̀ sọ nípa ọ̀rọ̀ ìgbéyàwó yóò kọ́kọ́ fún Ọlọ́run láàyè. Ọlọ́run náà ti ẹ̀ sọ, Bíbélì òun náà sọ pé ohunkóhun tọ́lọ́run bá ti so pọ̀. Kẹ́nikẹ́ni ó má ṣe yà wọ́n. Bóyá ìyá ni àbí bàbá, ẹnikẹ́ni ló pè é. Ẹnikẹ́ni. Ṣé ìyá wà fẹ́? Pásítọ̀ gan ò gbọ́dọ̀ yà. Ìyá gan wá fẹ́ takotọ́ náà bí ọ̀rọ̀ yìí. So ṣé ń gbọ́ mi sà? Àwọn nǹkan wọ̀nyí ti dá làásìgbò lẹ̀ ní àwùjọ. Ẹlòmíì ti pokùnso torí tẹ́ ń sọ yìí o. Nígbà tó bá mú ìfẹ́ ọkàn rẹ̀ wá, ó lóun ti gbàdúrà sí tí wọ́n kọ̀. Gẹ́gẹ́ bí onímọ̀ràn nípa ìgbéyàwó, I'm a married counselor. Tọ́lọ́run dẹ̀ fún mi lórí ọ̀fẹ́ láti máa kọ ìwé nípa ìgbéyàwó. Ọ̀pọ̀ nǹkan làwa ti fojú rí lórí ọ̀rọ̀ tí ẹ gbé wá sí orí ètò lónìí. Ó dẹ̀ ti dá wàhálà lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbé ayé ọkùnrin mìíràn, ìgbé ayé obìnrin mìíràn. Ṣé gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ti sọ? Ìbádọ́rẹ̀ẹ́ pẹ̀lú Ọlọ́run. Bẹ́ẹ̀ni. Mo ń padà bọ̀ wá sí orí ọ̀rọ̀ tí ẹ fi gúnlẹ̀ yẹn pé a gbọ́dọ̀ ní ìbádọ́rẹ̀ẹ́ pẹ̀lú Ọlọ́run nígbàkigbà tá a bá ti jọ ní àsọyépọ̀ afẹ́fẹ́ ra wa. Ẹ jẹ́ kí n lọ sí ilé agbára lókè lọ́hùn, bá a bá dé ètò ojúrí yóò tún máa tẹ̀ síwájú. Ẹ kú ìkàlẹ̀ lọ́ọ̀dẹ̀.